Ẹjọ́ dárúkọ yín fáwọn ọ̀rọ̀ ilé kan. Orúkọ mi ni His Spiritual Majesty Adégbénró Tajudeen Bello, ẹni Ṣéhù Légùrù Fẹ̀sọ̀gboyè 1, the Légùrù of Ijebuland. Ẹ ṣé púpọ̀. Ẹjọ́ sà, kí nìkan tẹ́ ń ṣe lé ní ọ̀rọ̀ kan? Tá ń ṣe léni ni ìwòrè àyọ̀ká. Ìwòrè àyọ̀ká là ń ṣe léni. A máa bọ ìwòrè àyọ̀ká, a máa gbé ìwòrè àyọ̀ká lọ sí Ìtòrò ní ojúbọ ẹni Ṣéhù Légùrù ní Ìtòrò. Ìní là ń bọ ìwòrè àyọ̀ká, ìwòrè àyọ̀ká fire fún wa o. Ìwòrè àyọ̀ká ní Ifá Ìjẹ̀bú, ẹnikẹ́ni tó bá jọmọ Ìjẹ̀bú ẹ má fi ìwòrè àyọ̀ká ṣeré o. Ẹ máa kọrin yìí tẹ́ bá ti jí láàárọ̀, tó bá di lọ́sàn-án kẹ́ máa kọ, tó bá di lálẹ́ náà kẹ́ máa kọ. Ẹ máa sọ wípé ìwòrè àyọ̀ká o, owó ń bẹ níjẹ̀bú o, ìwòrè àyọ̀ká o, ọlá ń bẹ níjẹ̀bú o, ìwòrè àyọ̀ká o. Ìbà ẹni Ṣéhù Légùrù, ìbà ọba ń ta o, ìbà orí kọ̀ọ̀kan wà ń bẹ o, ìbà àwọn ẹyẹ ẹni o, ìbà àwọn ọba ẹni o, ìdí màá já ṣe wọ́n ẹni o.